Ẹ káàsán, ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Iléeṣẹ́ Koiki Media ibẹ̀ ni a ti ń dábẹ́ ẹdí, ibẹ̀ la ti ń fọ̀ bí òwe. Eh, Ètò wa ta fẹ́ ṣe lénìí ó dá lórí ìfẹ̀hónúhàn tí àwọn ọmọ ìlú Ìṣàgámù àti olùgbé ibẹ̀, ìfẹ̀hónúhàn tí wọ́n ń ṣe ní online, Facebook, Twitter, lórí Instagram, TikTok, lórí àwọn IBDC àtàwọn Nigeria Transmission Company tí wọn ò tanná ní ìlú Ṣàgámù. Ó ti ń lọ bí ọ̀sẹ̀ kan, wọn ò tán rárá. Tẹ́lẹ̀ gan wọ́n yìí ń tàn tó jẹ́ wípé ó lè má ju ní ojúmọ́, ó lè má ju 1 hours wọ́n yìí faradà. Ṣùgbọ́n ní ìsìn wọn tẹ̀ wá mú wá rárá. Wọ́n kẹ̀ máa tún lẹ́yìn tí wọ́n pín bíìlì tán, òun ni wọ́n ti mú náà yẹn lọ tí wọ́n tẹ̀lẹ̀ tán mọ́ rárá. Orílẹ̀-èdè táwa yìí ó lágbára gan. Àga àwọn IBDC àtàwọn transmission company tá mọ̀ sí old NEPA, gbogbo wọn ọwọ́ tí wọ́n ń lò ní ìlú yìí ó lágbára. Ó yẹ kí ìjọba yìí kó fún àwọn ẹlòmíì ní ààyè gẹ́gẹ́ bí MTN ṣe wà, Glo, Airtel, kóníkálukú kí wọ́n máa ṣe ètò iná bẹ́ẹ̀ sódà torí wọn á lè pè wá. Tí ìkọ́kọ́ bá bàjẹ́ níbi táwọn máàkì MTN tí wọ́n bá wà, àwọn ló máa ṣíbù fún. Bó jẹ́ lónìí, àwọn ló máa rẹwà rẹ̀ ṣíbù fún. Bí ìkọ́kọ́ bá bàjẹ́ lára transformer, àwọn ará ìlú àtàwọn agbègbè community bẹ̀, àwọn ló máa dáwó. Ará ìlú á dáwó ra transformer, ẹni kan ṣèwé pé ó ti di property NEPA. Ṣé ọ̀rọ̀ yẹn ó bófin mu? Kò bófin mu, kò bá òfin mu. Ní ìsìn àsìkò tí wọ́n fi gé iná yìí ìsìn, ẹ mọ̀ pé wọ́n ń tàn díẹ̀díẹ̀. Àwọn olè tán jí kébù gì, wọ́n ń gé kébù. Ní ìsìn, ṣé tí wọ́n bá jí kébù àwọn èèyàn gé lásìkò tẹ́ ẹ̀ fi tan náà ẹ̀, ṣé ẹ̀yin lẹ máa ra kébù padà fún àwọn èèyàn? Ẹ wá ní ẹ̀yin máa kọ lẹ́tà sí Ìbàdàn, ó lè jẹ́ èèyàn ọdún kan ló máa tó dáhùn. Bàtàwọn èèyàn bá gbọ́ yẹn, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa dáwó, a máa ra kébù. Àwọn ẹ̀mí gan ní ìsìn láti last year, wọn ò tí ì rówó kébù dá tán ní community wọn. Ìgbà tí wọ́n bu owó sílé kọ̀ọ̀kan, ṣẹ́ni tẹ́ pé kò rówó jẹun sìn, àwọn ló máa ra kébù. Ẹ̀yin tẹ́ ẹ ṣèjọba lé wa lórí, ẹ bá wa wá kan ṣe sí o. Campaign tí ń bọ̀ sí ẹ wá máa campaign fáwọn èèyàn. Àwọn IBDC wọ́n kẹ̀ fìyà ń jẹ àwọn èèyàn. Iná tí àwọn èèyàn ń sanwó lórí ẹ̀ tí wọ́n ò fún wọn. Wọ́n ti ní ọ̀fẹ́ ní mítà. A rò bóyá IBDC bóyá wọ́n pín mítà lọ́fẹ̀ẹ́, wọ́n pín lọ́fẹ̀ẹ́. IBDC ó ní àwọn èèyàn lára. Wọ́n ní àwọn èèyàn lára. Àwọn ará ìlú ní ìsìn ní agbègbè Ṣàgámù, mo ń wò gọ́dà pé iná ẹ̀nà ó dé Ìkẹ́nnẹ́, ó dé torí wọ́n ní fídà tó tí transmission company tó fi fún wọn níná. Ìkan ẹ̀ náà ó dé Ògèrè, á dá wọn bìkan lódò Gbolú, Akaka, gbogbo Rẹ́mọ náà yìí ó wà blackout báyìí. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè? Nílùú tó ní ọba tó níjòyè. Ìkan náà tún wá ní fọ́ọ̀tì ẹ̀ tún tètè bọ́ síta kẹta jẹ àtẹ̀jáde pé ìkan báyìí ló ń ṣẹlẹ̀ o, káwọn èèyàn lè mọ ibi tí wọ́n máa ké sí.
láti lè ràn yín lọ́wọ́ kíkan yẹn kó lè ṣeé ṣe ẹgbẹ́nu rọ. Ẹ̀ ń ṣe bíi pé àwọn èèyàn tí wọ́n jẹ́ kọ́sítọ́mà yín ẹranko ni wọ́n. Pàtẹ́ tí mọ̀ pé ẹ̀tọ́ náà ẹ gbé bíìlì wá àwọn èèyàn á san. Nígbà tẹ́ bá sọ̀rọ̀ èèyàn kọ̀ gírí tí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe nǹkan tó yẹ kó ṣe, ẹ̀ máa náwọn ará ìlú burú. Ẹ̀yin kẹ̀ ni ẹ kọ́ wọn lẹ dààmú lẹ fi àwọn ará ìlú tó fi hùwàkiwà. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? IBDC ìwà yẹn ò dáa o. Ẹ tọ́nà tẹ́ bá tètè tọ́nà táwọn èèyàn bá gbé ìgbésẹ̀ tó bẹ̀rẹ̀ physical protest, wọ́n yìí protest online sí tó bá ṣe physical protest ẹ ní láìkẹ́ o. Ẹ̀yin ìjọba wa ẹ jọ̀ọ́ ẹ bá wa nǹkan ṣe sí i. Gbogbo wàhálà àti ìdààmú táwọn NEPA yìí kò ń ṣe IBDC nìkan ni káàkiri tí wọ́n kọ́ àwọn ará ìlú sí ó ti pọ̀ jù. Wọn ò lè dá provide transformer, wọn ò lè dá provide cable, wọn ò lè dá provide òpó. Àwọn community ló máa máa dáwọ́ máa ràn òpó. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni? Tó bá mọ̀ pé àwọn capable láti ṣiṣẹ́ yìí, ẹ jẹ́ kí wọ́n gbé fún another company káwọn ẹlòmíràn kọ́ wọn náà bẹ́ẹ̀ sì máa rò pó kọ́ máa pinná bí àwọn MTN yẹn wà bí Glo ṣe wà. Tíṣẹ́ bá ti pọ̀ lọ́rùn wọn nìkan, àwọn nìkan ò lè dá ṣe. Orílẹ̀-èdè ti tóbi jù báyìí lọ torí ìyà tó fi ń jẹ ará ìlú ó pọ̀ jù. Ìyà tó fi ń jẹ ará ìlú ó pọ̀ jù gidi gan. Ìyà tó fi ń jẹ ará ìlú ó pọ̀ jù gidi gan. Kí ló dé? À ń san owó iná tá a tàn à ń san. Ṣé yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn ìjọba tó ń ṣèjọba wa ẹ̀ wọn ò lójú àánú. Torí ẹ ti wá nǹkan ṣe sí i. Ó wá di pé ẹ máa sọ ará ìlú débi tó yẹ kẹ́ sọ wọn dé o.